Ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ǹjẹ́ mọ̀ pé àìsàn kan wà tí máa ń ṣe àwọn obìnrin tán pè ní Bartholin cyst àbí vulvar cyst tó jẹ́ pé ó máa ń wú nínú ojú ara obìnrin ni. Ó máa ń wú nínú ojú ara obìnrin lójú ara obìnrin nínú ni. Bí wọ́n bá wà níta, kódà tí wọ́n bá ń tọ̀ níta kò ní hàn. Tí wọ́n bá dó báyìí kò ní hàn, àmọ́ yóò wú nínú ojú ara obìnrin nínú, yóò wá di omi sínú. Àìsàn yìí lágbára púpọ̀ tó jẹ́ pé nígbà míì ó máa ń lead into cancer. Ó máa ń bọ́ sí bladder cancer àbí kó wá vaginal cancer fún obìnrin. Kí ni tí irú obìnrin bẹ́ẹ̀ náà lọ ṣe? Kíní yìí ó máa ń wà nínú ojú ara obìnrin. Ojú ara obìnrin ni máa ń wà, kìí ṣe ìdí yíyọ. Òun yàtọ̀ sí kìí ṣe ìdí yíyọ. Ojú ìdí ni máa yọ, ojú ara obìnrin eléyìí máa wà, ó máa ń di omi sínú. Kí ni tí irú obìnrin bí ó lọ ṣe? Ẹni kó lọ bá mi wá ewé tábà tí mo mú dání yìí. Ewé tábà yìí, dákun bá mi share rẹ̀. The more you share, the more you gain. 07033449598. 07033449598. Ẹni kó bá mi wá ewé tábà tí mo mú dání. Tó bá wá ewé tábà yìí, kó wá omi ọsàn wẹ́rẹ́ kó fi gbó. Omi ọsàn wẹ́wẹ́ kó fi gbó. Tó bá ti wá fi omi ọsàn wẹ́wẹ́ tó wá fi gbó, kó wá kan bílálà díẹ̀ kó ra fi sínú rẹ̀. Kan bílálà kó ra fi díẹ̀ sínú rẹ̀. Tó bá fi sínú rẹ̀, tó bá ti di pé kan bílálà yìí bá ti dissolve àbí kó lọ kó jù sínú rẹ̀. Kó wá bá mi wá ewé yìí tábà yìí míì lọ́tọ̀ tí kò gbó tó jẹ́ ọ̀mùdún. Ọ̀mùdún ni àwọn tó jẹ́ young one tó ṣẹ̀ṣẹ̀ ń grow níbi ara ewé. Ìyẹn náà pè ní ọ̀mùdún àbí ọ̀mùnú. Ẹ bá mi wá, tẹ́ bá ti wá òun tiẹ̀, ẹ wá bá mi gún mọ́ ọṣẹ kẹ́ wá ra róbóróbó, ẹ lè ra bóyá bí 5 or 6. Tẹ́ bá ti ra, ẹ máa gún mọ́ ewé yìí àtọṣẹ kẹ́ wá ra bóyá bí 6. Kó má ju déédéé paracetamol lọ, paracetamol bí méjì téèyàn lẹ́pọ̀, kó má ju size ẹ̀ lọ. Tẹ́ bá ti wá ra báyẹn, tẹ́ni yìí bá ti ra mu spoon 3 eléyìí ní alẹ́ kó tó sùn, kó wá kì kan sí ojú ara rẹ̀. Yóò mú spoon rẹ̀ 3 kó tó sùn, yóò wá kì tí yẹn yóò kì kan sí ojú ara. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹni kó ṣe bẹ́ẹ̀ láàárín 5 days, gbogbo ohun tó bá wà ńbẹ̀ yóò fọ̀ dànù. Gbogbo ohun tó wà ńbẹ̀ yóò fọ̀ dànù, yóò sì gbẹ mọ́bẹ̀ dànù. Gbogbo omi tó dì sínú yẹn, tí ojú ara rẹ̀ dì sínú, inú ojú ara ni máa wà lẹ́gbẹ̀ẹ́ kan. Inú ojú ara obìnrin ni kíní yẹn máa wà lẹ́gbẹ̀ẹ́ kan. Pẹ̀lú ògo Ọlọ́run, inshallah ta'ala, bá mi share rẹ̀. The more you share, the more you gain. Bá mi share rẹ̀. Ẹ bá ti share lọ́dọ̀ yẹn, follow page wa. Ẹ dẹ̀ subscribe sórí YouTube wa. Ẹ bá wa share rẹ̀. Thanks so much.